Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ aláràbí sọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. tó ojúmọ́ ire bẹ́ẹ̀ ló mọ́ wa lónìí. ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìdùnnú. ojúmọ́ ire gbogbo bẹ́ẹ̀ kiri ó wá wa wá àmín. kí dùnnú ó wá wa wá àṣẹ. kí lọ síwájú ó wá wa wá àṣẹ wà. àìkú baálé ọrọ̀ àṣẹ. bọ́mọdé bá mátari lọ́wọ́ wọn á níre ni bẹ́ẹ̀ ni rere Ire ni. lásọ̀rọ̀ àtàrẹ. níre là á sọ̀rọ̀ àtàrí bẹ́ẹ̀ ni. ire ni kó jẹ́ tiwa àṣẹ. bágbà bá mọ́ṣẹ́ lọ́wọ́ wọn á ní kó ṣẹ kóṣẹ ń tìlá kọ̀ṣẹ́. kó ṣẹ ń tìlá kọ̀ṣẹ kiri gbogbo ó ṣẹ mọ́ wa lára àṣẹ. òkìtì ọ̀gán tó bá wá jì orí ara rẹ̀ ní í jìlé bẹ́ẹ̀ ni. kí gbogbo aburú tẹ́dà bá béèrè tẹ́dà bá pèrò tẹ́dà bá gbé kó máa jì sórí wọn àṣẹ wà. nígbà tó jẹ́ pẹ́nu ẹnu báyìí ńlá tẹ́lẹsẹ̀ fi pàkúrò ojú Bẹ́ẹ̀ni. ọ̀nà wọn ó pa á lónìí wọn ó pa á lọ́la wọn ó mú lónìí wọn ó mú lọ́la ẹnu ní ká yóò máa fi mú wa àṣẹ o. torí Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún kí ló wí. nígbà tí bàbá ń tìkọ̀lé ọ̀run bọ̀ wálé ayé bàbá mú ẹyìn lọ́wọ́ ọ̀tún ó mẹ́yìn lọ́wọ́ òsì ó mẹ́yìn lọ́wọ́ ọ̀tún ó mẹ́yìn lọ́wọ́ òsì ó wá ṣe bẹ́ẹ̀ ó mọ́kọ́ ó má dá àwọn àgbààgbà wá pàdé ẹ̀ lọ́nà wọn ní wọ Ọ̀rúnmìlà ilé ayé ló lọ kí ló mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tó mẹ́yìn lọ́wọ́ òsì tó má dá lọ́wọ́ ọ̀tún tó mọ́kọ́ lọ́wọ́ òsì fún ó ní bó bá ṣe bíi tòun ni ẹ̀yìn ọwọ́ ọ̀tún ló ní kí gbogbo ìbànújẹ́ táyé bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá láwọn fẹ́ yí sóhun lára kó mọ yín dànù ẹ̀yìn ọwọ́ òsì náà ló ní gbogbo ohun tóun bá ṣe pátápátá kó jóríyìn fóun káyé máa fi yìn. káyé máa fi yìn ó ládàá ọwọ́ ọ̀tún náà ló ní gbogbo ohun tó bá fẹ́ díjú pátápátá kó máa fi yẹ̀nà ó lọ́kọ́ ọwọ́ òsì náà ní wípé bọ́kọ́ bá roko títí ọkọ́ kì í kú bẹ́ẹ̀ni. bọ́kọ́ bá roko títí ọkọ́ kì í ṣe bẹ́ẹ̀ ọkọ́ kì í ṣàìsàn bẹ́ẹ̀ni o. kó wọn má kú kó wọn má ṣàìsàn kí ìbànújẹ́ sì má dìbò. lórí nígbà wọn kọ sọ wípé Ọ̀rúnmìlà mú ẹyìn. ẹyìn wọn kọ rò pé ẹyìn bóyá ààrẹ sọ pé èèyàn padà gbìn yóò wù ṣùgbọ́n ẹyìn bí ò bá ṣẹ́ díẹ̀ tí ó bà lé ni ó ṣe pa á ọ̀nà owó náà fẹ́ gbà ṣùgbọ́n tí wàá yé dáadáa báyìí. ó ti yé báyà rí Olódùmarè ò ní jẹ́ kí ìbànújẹ́ ó dé bẹ́ẹ̀ nìkan ọkàn gbogbo ẹni tó bá fi rere rò wá ire ó máa jẹ́ tiwọn bẹ́ẹ̀ni. ẹ jẹ́ á ṣe báyìí èmi Samuel Olúbáyọ̀ Ọlámídé èmi Opeyemi Amosun Àlàní Ọ̀kín. ẹni bá fi rere rò mí ẹni bá fi rere rò mí. kiri ó jẹ́ tiwọn ire ni ó jẹ́ tiẹ̀. ẹ ń bá fi bí rò mí ẹni bá wá rò pé ibi lòun ń rò mí o. òkìtì ọ̀gán tó bá jì òkìtì ọ̀gán tó bá jì. orí ara rẹ̀ ní í orí jì ara ẹ̀ ni ó jì lé. bó ṣe rò òun bẹ́ẹ̀ ni kò jẹ́ bó tiẹ̀ ṣe rò bẹ́ẹ̀ ni ó jẹ́ tiẹ̀. èèyàn àkọ́kọ́ Opeyemi Amosun ǹjẹ́. ìgbésẹ̀ tí wọ́n gbé tí ó sọ mí dèrò ẹ̀yìn ìgbésẹ̀ tí wọ́n gbé tí ó sọ mí dèrò ẹ̀yìn. Ọlọ́run má jẹ́ ń gbé láéláé Ọlọ́run dákun má jẹ́ ń gbé láéláé. ó di méjì èèyàn á máa béèyàn rìn tí ó kàgbákò ń bẹ̀ èèyàn á sì máa béèyàn rìn tí ó ṣoríire bọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ni. Olódùmarè Olódùmarè ẹni tí wọ́n bá rìn ẹni tí wọ́n bá rìn tí wọ́n kàgbákò tí bọ̀ ń wọ́n bẹ̀ kàgbá kò bọ̀ ń bẹ́ẹ̀. má jẹ́ ń bá rìn dákun má jẹ́ ń bá rìn má jẹ́ ó súnmọ́ mi rárá má jẹ́ mi náà ó súnmọ́. ẹni tí ń bá rìn ẹni tí ń bá rìn tí ń ṣoríire bọ̀ ń tí ń bẹ̀ ṣoríire bọ̀ lọ́pọ̀ yanturu. bó ṣe lè hùn kọ́nà rẹ̀ ó jì tó bó ti kọ́nà rẹ̀ ó jì tó kó hágágá tó. Ọlọ́run gbé wa pàdé ara wa jẹ́ àpàdé ara jẹ́ ń dọ́dọ̀ ẹ̀ Jẹ́ jóun àjọ náà dọ́dọ̀ mi. torí níre níbi ńlá dáyé bẹ́ẹ̀ni. kò sì sẹ́ni tí ó gba re tí ò ní gba bí bẹ́ẹ̀ni. Ọlọ́run má jẹ́ kí bi téèyàn gbà kó borí ire mọ́lẹ̀. ẹ bá mi torí bàbá bí ọmọ tuntun sáyé á dúró de ibi rẹ̀. ó gbọ́dọ̀ jáde ibi ọ̀run bó bá ti wá jáde tán kí là ń fi ṣe. kí là áyà áyà. áyà ni.
alágbára pọ̀ ẹ kú ilé lónìí gbogbo ẹ̀yin ará ilé ẹ sì tún kú ilé lónìí lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kẹta wá rè ẹ kú ilé lónìí òní ni ọjọ́ 27 nínú oṣù kejì ọdún 2024 lágbára Ọlọ́run ìbànújẹ́ òní dé bẹ́ẹ̀ nìkan ọkàn wa bá a ṣe ń ṣe lónìí tínú wa ń dùn bó ti jẹ́ pé ojú orílẹ̀-èdè yìí ojú òfurufú orílẹ̀-èdè yìí ó ń wò ràkọ̀ràkọ̀ bákan Ọlọ́run ó bá wa kílé ààrẹ bí a ṣe àwọn eléèbó Samuel Olúbáyọ̀ Lámìdé ló kọ mi MC tó gbaskiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba òfìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé giant of Africa òmìrán ilẹ̀ adúláwọ̀ ọmọ ayélogún ni mí ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbàyé ọ̀gbọ́n ọmọ ayé gbèrègìdè káti òdi ọmọ bóun rókè èdèrè kọ́ ọmọ ọ̀pá ẹ̀gbóngbó lọ́wọ́ igi gbóngbó ńlá fi mọ́lé ọba ọmọ lọ̀tán kí n tó lọ̀ lókè èdèrè wọ́n nítorí kíni ó nítorí kọ́lọ́lọ́ ó má bàa pọ̀ lọ mọ́ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ ló lòrò MC tó gbaskiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing. Gbogbo ẹ̀ náà ni pé MC tó dáńtọ́. Ó dáńtọ́ olórin ẹ̀mí tó pọ̀ ńlẹ̀ fún ààrẹ mẹ̀kúnnù tí ò lẹ́jà ń bá kàn nú Ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ ọmọdé ilé yẹ kú ilé o àgbà ilé yẹ kú ilé o ọkùnrin ilé yẹ kú ilé o obìnrin ilé yẹ kú ilé o ìbà orí tó kún tí ò wúrun ìbà ọjà tí ó ṣe bẹ́ẹ̀ tó kún tí ò lérò ìbà gbogbo ẹ̀yin àgbààgbà orí ládéládé ọrùn lóyè lóyè tá à ń lò lẹ̀kẹ́ sí kábíyèsí yín o àṣèbá yín o torí bí ọba sẹ́yìn kò sáwà àti Nàìjíríà o àti ẹ̀yin tẹ́ ń wo wá ní Benin Republic to be precisely bí àṣà àwọn eléèbó àti Côte d'Ivoire Burkina Faso Niger Cameroon South Africa níbo ló tún kù tá a ti dáko àti káàkiri ẹ̀yin tẹ́ wá ń wò wá tọ́ra aláwọn olólùfẹ́ tó ń wò wá ní online ní United States of America United Kingdom ẹ̀yin tẹ́ ń wò wá ní UAE ẹ̀wọ̀n kan wà ní Baghdad torí tiwa báyìí àsìkò yìí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọ́n ti fi fóònù wọ́n wà pléèsì fóònù wọn síbì kan wọ́n mọ̀ wá rẹ́rìn gbàgbé ilé ẹ ṣeun ojú ò wá ní tìyín bọ̀ lájò gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lájò pátá ẹni bá ní kójú ó tì yín wálé ojú ó tì í nígbà tẹ́ ẹ bá délé àdúrà tó dáa jù nù gbogbo ẹ̀yin tí ẹ ń gbìyànjú lájò ẹ ń bá ní kíyànjú yín ó já sásán ìyànjú yín yóò já sí ògo nígbà tẹ́ ẹ bá wá dé gbogbo ìyànjú tiẹ̀ yóò já sásán bó ṣe rí nù. tí ò yẹ kúlé náà là káralé rè wá là kérò ọ̀nà ẹ̀kọ́ àti báyìí náà là tún kéyìn wípé ẹ káàbọ̀ ẹsẹ̀ kúlé sórí ètò yín lónìí ètò wa ètò ǹjẹ́ ẹ ti gbọ́ èyí tá a máa fún yín látòrí ìkànnì Kaftan television Yorùbá ibi tá a ti ń ṣe àfojúsùn ààyè tó rẹwà Opeyemi Amosun Àlàní Ọ̀kínbarì náà lórúkọ tí mò ń jẹ́ máyẹ̀lóyè ní mí ọmọ ajésùn bàbá ọjọ́ ọmọlówó náà dòkú ọmọlówó tí ò lè run láàgẹ́ ọmọ àjò ìgbògbò ọmọlẹ́yà lẹ́yẹ ọmọ lókè oníjà àmọ̀kọ́ ọmọ láti máa pẹ́ fọba ọlọ́fin àjàká ọmọ pàtàkì àlejò àrójòjò ọmọ adélé tèjì ẹ̀kọ́ àmúkẹ́gùn náà ni wọ́n kọ́lé ọ̀bá mi bá sí kò lókè òní sọ pé òun rè jálẹ̀ òkè nítorí òkè lọ́tún òkè lọ́sìn òkè ribiribiti òkè lẹ́yìn òkè ribiribiti lọ́la àlù rin kọjá tó yí epo ni òkè omi òpó là kọjá ni ọlọ́fin bẹ́ẹ̀ òkófòrí ń bẹ bíáyìn ń bẹ etí egún ẹlókè àkàṣù bẹ́ẹ̀ ẹlókè alẹ́ ẹlókè lọ́kàn gbogbo àwọn tá a jọ ń ṣètò lónìí àwọn tí wọ́n kó ẹ̀rọ ayàwòrán sí alójú Sulaiman Hasan Pamilẹ́rìn Káyọ̀dé àti gbogbo àwọn agùnbágirọ̀ wọn àwọn tí wọ́n ń bẹ nílé agbára tí wọ́n ń pò pọ̀ tí wọ́n ń gbé wa sójú ẹ̀ Emmanuel Ọbáyẹ̀lú Emino tó fi mọ́ Bright Chukwuegbughe tó fi mọ́ Gerald Arome tó fi mọ́ Idris Murtala àwọn ni wọ́n ń bẹ ní ilé agbára àti gbogbo àwọn tí wọ́n jẹ́ agùnbágirọ̀ tí ń bẹ àwọn tí wọ́n ń bẹ lókè lọ́hùn
tí wọ́n bá wa pòṣẹ́ pọ̀ àwọn editor wa a ní Victor Adéyẹyè Ọbáfẹ́mi Abídèmí Awele Daniel Yíra Gbógbára wọ́n ń bẹ̀ ń bẹ̀ láwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bá wa kò iṣẹ́ pọ̀ lọ́hùn-ún bẹ́ẹ̀ sì rí àwọn tí ń gbé wa sórí afẹ́fẹ́ tẹ́ fi ń rí wa wò Ọpẹ́yẹmí ń bẹ̀ ń bẹ̀ olóòkọ Opeyemi Amosun bẹ́ẹ̀ sì rí Felix ọmọ Akínjàgùlà ọmọ wọn lóńdó ẹ̀gìn ọmọ múlà méjì lójúṣẹ̀yẹ Oǹdó kan Arabẹ́sá ni Felix ní kínni wọ́n ti gbọ́dọ̀ fabẹ́ sírú ojú kò ní jí lọ́bọ̀ ọ̀rọ̀ ọ̀nbẹ̀ǹbẹ̀ bẹ́ẹ̀ sì rí ẹni tó jọ̀gá wa ní àhín èyí hùn Stephen ọmọ bàbá Déwálé àṣekábíyèsí òtòlórí adéníyàn bẹ́ẹ̀ sì rí ló kọ ẹni tó jọ̀gá pátápátá àti ààrẹ ní iléeṣẹ́ yìí èyí hùn ọmọọba Adébáyọ̀ ẹ̀kúlé o. ìwé ìròyìn Punch mo kọ́kọ́ mú NSC ti bẹ̀rẹ̀ ìwọ́de wọn nínú ìwé ìròyìn Punch àmọ́ kó tó di pé yín kú òun bẹ́ẹ̀ ìpínlẹ̀ Jigawa náà ni àwọn ọlọ́pàá ti sọ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀hún wípé ẹ rí i dájú wípé àlàáfíà ni o bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ tó bá fi yàtọ̀ sí àlàáfíà ẹ̀yin la mú sí i kò kú òun bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Enugu náà iléeṣẹ́ ọlọ́pàá ti pàṣẹ wípé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n wà káàkiri nítorí ìwọ́de ọ̀hún bákan náà ní ìpínlẹ̀ Ebonyi wọ́n ní àwọn òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n ṣe ìfẹ̀hónúhàn yìí ìwọ́de lónìí iléeṣẹ́ ọlọ́pàá ti kìlọ̀ fún wọn pé ẹ ṣọ́ra o ẹ má jẹ́ kí tá a bá ilé gbọ́ pé wàhálà ọba bẹ́ẹ̀lẹ̀ ẹ forí kò wọ́n ṣèkìlọ̀ báwọn. Ìgbìmọ̀ ilé aṣojúṣòfin yóò mú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òmìnira ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ àwọn obìnrin lọ́kùnkúndùn ojú ìròyìn Independent náà ni eléyìí wà lójú ìwé ìròyìn Nigerian Tribune kí o tó gbà á adájọ́ àgbà nílẹ̀ wa náà ló ti búra fún àwọn adájọ́ 11 tuntun fún ilé ẹjọ́ tó ga jùlọ. Opeyemi Amosun ọmọ wọn ló ń jù àmọ́ kòkò ọmọ láti màpẹ́ fọ́ba ǹjọ́ o ti gbọ́ wípé owó oṣù tí àwa tá a jẹ́ aṣojúṣòfin tá à ń gbà ó ti kéré jù fún iṣẹ́ tá à ń ṣe. mílíọ̀nù kéré jù. ó kéré jù fún iṣẹ́ tá à ń ṣe èmi kàn mọ sọ ẹ máa wò mí náà kí n tèmi lórí ọ̀rọ̀ yìí. mílíọ̀nù kéré jù. kí n tè èwo làbọ̀ tí a gbójú sókè sí mi. irú ẹbẹ̀ mi ló ti jáde irú wọn ló sọ. igbákejì abẹnugan ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi ìyún Benjamin Kanu náà ló sọ bẹ́ẹ̀. pé owó òun kéré. wọ́n lówó táwọn ń gbà kéré sí iṣẹ́ táwọn ń ṣe. wọ́n kò ń bẹ̀. wọ́n jẹ́ káwọn aráàlú láǹfààní sí. kí wọ́n jẹ́ káwọn tí owó yẹn ò kéré fún. àwọn tí ò kéré fún. àwọn tá a fẹ́ ṣiṣẹ́ sí ìlú. àwọn tá a fẹ́ ṣiṣẹ́ sí ìlú. káwọ̀ ọgbọ́n bẹ́ẹ̀. àbí tí ọba sá pé èèyàn. èyí ò fi ilẹ̀ ni. èyí ò pé èèyàn. èyí ò fi ilẹ̀ ni. gbẹ̀mí náà rí ìròyìn mọ́ ní pé owó mílíọ̀nù tẹ́ ń gbà ó kéré. owó ètò lówó. ọjọ́ ń tọ́ yani lẹ́nu. owó ètò lówó. èyí tí inú mi fi dùn ní wípé sórí nílé iṣẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọmọọba Adéwọlé Adébáyọ̀ tó fún wa láǹfààní ohun tó lóyìnbó ń pè ní freedom of hearing freedom of expression ìyẹn ni wípé ẹ̀tọ́ láti sọ ohun tí ó wòye pé bó ṣe rí rèé àwọn iléeṣẹ́ móhùnmáwòrán kan àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan wọ́n máa tó bẹ́ẹ̀ ntí wọ́n bá ti ní kí wọ́n sọ wọ́n kò bá wa. wọ́n kò bá wa. ẹ sì rí wípé lára àwọn ohun tí bàbá yìí ní kódà ó ti nígbà kan tó jẹ́ pé irú wa yìí lórí móhùnmáwòrán ti òyìnbó wa nígbà tí wọ́n ní bàbá sọ kankan ẹ sọ fún bàbá pé ohun tí wọ́n sọ àwọn ni wọ́n ní kán kó sápò ara wọn. ibi tẹ́ fi mọ̀ wípé ìyàtọ̀ wà nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere ni. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere ìyẹn ni wípé wọ́n bí ní sórílẹ̀-èdè Nàìjíríà. kò sọ pé kéèyàn jọmọ Nàìjíríà rere pé wọ́n bíyàn ságboolé kan sọ pé kéèyàn má jọmọ àlè agboolé òun. kò sọ pé kéèyàn má jọmọ àlè agboolé òun. wọ́n lè gbóyún ẹ̀ wá láti ibi tó wù wọ́n.
pé mo jọmọ agboolé báyìí ó yàtọ̀ sí pé mo jọmọ ọkọ agboolé báyìí. Bẹ́ẹ̀ni. Ara àwọn ọmọ ọkọ Nàìjíríà náà lọ bá Adéwọlé Adébáyọ̀. níbi ká fúnyàn láǹfààní ká fún oníròyìn láǹfààní láti ṣiṣẹ́ ẹ má fọwọ́ kàn ń tó bá ṣe tí ò bá rí kò ní wí. Bẹ́ẹ̀ni. Ẹja gbóṣùbàrà bá dé fún onígbàgbọ́ nù wa ni. Onígbàgbọ́ nù wa ọmọ páàní fi dúdú pe funfun ọmọ bá Adéwọlé Adébáyọ̀ gan mọ̀ pé irú wa kò lẹ́ni tí gbàbẹ̀ tẹ́lẹ̀ tí ọmọ wa sọ ohun tójú òrí. Ká dúpẹ́. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ TUC. Lọ́wọ́ kan owó wa kéré. Ó kéré pé kó lọ sókè. Bẹ́ẹ̀ni. Ẹ wá jí. Lójú ìwé ìròyìn Nigerian Tribune ẹgbẹ́ TUC ló yọwọ́ yọsẹ̀ nínú ìwọ́de ẹgbẹ́ NSC tí ó sì ṣàlàyé ìdí tó fi ṣe bẹ́ẹ̀. Tọ́ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ìjọba àpapọ̀ náà ni yóò máa san owó àgbàmábìnú fún àwọn ọ̀dọ́ eléyìí tí wọn ò bá tí ì ríṣẹ́. Wọ́n ní kódà wọ́n ti gbé ìgbìmọ̀ kan dìde àbí ètò kan dìde eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn oníbàárà. Ká máa dúró ká máa kí àwọn ọ̀dọ́ lórúkọ rere kọ́ àbí. Ọ̀dọ́ wo lẹ ń kíkó rere? Àwọn tó máa gbowó òun náà ni àbí. Àwọn tó máa gbowó náà ni. Opeyemi Amosun Opeyemi Amosun bí ẹni pọ̀ mórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀dọ́ wo ni wọ́n ní dátà wọn lọ́wọ́? Ibi wọn ni wọ́n lo NIN àti BVN number. NIN àti BVN number yóò wá ṣó pé wọn ò níṣẹ́ lọ́wọ́. Wọ́n lọ ilé ìfowópamọ́ wọn wọ́n wàá wo ọmọ tó wá sí rí NIN àbí BVN yóò wò pé akẹ́kọ̀ọ́ lélẹ́yìí. Nígbà tó bá sì kẹ́kọ̀ọ́ jáde náà àwọn ilé ìfowópamọ́ bóyá wọ́n ti mọ̀ pé ó ti kẹ́kọ̀ọ́ jáde pé kí níṣẹ́ lọ́wọ́. wọ́n ti máa ṣe ń jẹ wọ́n ti fún níṣẹ́. Tẹ́mi rò nìyẹn o. Nílé ìfowópamọ́ tó jẹ́ wípé NIN wa tó bá sọnù tó bá sọ pé wọ́n fẹ́ gbà wọ́n rí. Wọ́n rí láti fún wa padà. Emmanuel Ọbáyẹ̀lú kí ló sọ pé a ṣe báyìí? Kò yé mi o. Emmanuel Ọbáyẹ̀lú kí la ṣe kí l'Opeyemi ṣe fún ọ jẹ́wọ́. Mo sì lẹ́rọ owó yìí gbà náà mo sọ àbí tí mo wí kọ́ ni. Opeyemi ti sọ pé ó rò owó gbà. Ó rò owó gbà owó tìjọba láwọn fún yín. Ìbọn sáà ní BVN. Àbí ó sì ní NIN. Ó ti ẹ̀rántí ìgbà tó yẹ pé BVN ní tèmi ojú ìyá kan báyìí ní ń gbé wá. Ní ti tiẹ̀ kò gbé ojú. Èmi tí mo tán bíríǹtì ẹ̀ tó ní wá mọ́. tí mo tẹ̀ka. Ṣé ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ní ẹ ṣàánú wa. Ìfẹ́ sọ torí kọ́ wá dàbí ẹni pé èèyàn ń ba ilé ìfowópamọ́ jẹ́. Ilé ìfowópamọ́ ló ṣe BVN fún mi. Nígbà wọ́n lọ sí ilé ìfowópamọ́ mi tí mo fẹ́ ṣe mo fẹ́ open àṣùwọ̀n mi. Ojú ìyá burúkú. Ṣé nígbà tí wọ́n fẹ́ yí àwọn láwòrán òun lọ́jọ́ náà ṣé kámẹ́rà òun yẹ̀ díẹ̀ báyìí ló wà kúrò. Wájọ kéjà ní. Tàbí kó o. Ẹ̀jẹ̀ tó ń ṣe mí ilé ìdátún ṣe náà Olúwa Nàìjíríà Ọlọ́run ni ó gbà wá ó ṣàjẹ́ àtẹ̀wájú. Lójú ìwé ìròyìn Practice Nigeria ọ̀gá yẹn àwọn ọlọ́pàá ló ti pàṣẹ pé kí àwọn ọlọ́pàá dúró wámúwámú bí ìwọ́de àwọn òṣìṣẹ́ ṣe bẹ̀rẹ̀ lónìí. Ẹ wo ká lè torí alálejò lónìí ó sì ti kọjá 20 ìṣẹ́jú báyìí àbí jẹ́ nkẹyọ kan báyìí tí máa kẹyọ kan yìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tún rédè ní Kánò àwọn bureau de change wọ́n ní pé wọ́n ṣe kíni o wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ìṣìkún òfin gbé àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n kó owó pamọ́ owó ilẹ̀ òkèèrè kódà àwọn owó ilẹ̀ òkèèrè tí wọ́n ní wọ́n kó pamọ́ kìí máa ń ṣòwò kékeré wọ́n ní ìjọba ìbílẹ̀ Fágé náà ni kò tó wá jìnnà wọ́n ní lẹ́yìn báǹkì àpapọ̀ CBN tí ń bẹ nípínlẹ̀ ọ̀hún ọ́fíìsì wọn tí ń bẹ nípínlẹ̀ ọ̀hún ni o wọ́n ní Nasarawa níbi Central Hotel ọ̀hún àwọn tó bá ti mọbẹ̀ wọ́n ti mọbẹ̀ wọ́n wá ní àwọn owó tí wọ́n kó pamọ́ máa gbọ́ torí kí àlejò owó tó dé wọ́n ní wọ́n kọ́kọ́ fi ṣìkún òfin gbé àwọn 29 kan wọ́n tún fi gbé àwọn 22 kan wọ́n wá ní tó nígbà tí wọ́n wá wò wọ́n ní àwọn 22 wọ́n nígbà tí wọ́n wò wọ́n dáadáa ẹ̀rí fi hàn wípé 9 nínú wọn náà ni
wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gba àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ wọn $38 113 server that is 130,000 owó Nàìjíríà tí a bá wò dáadáa wọ́n ní 4,810 kairos lélẹ́yìí o wọ́n ní Egyptian pound tó wà lọ́wọ́ wọn gan ti Egyptian pound ni o wọ́n ní wọ́n tún ní 200 birr ti Ethiopia ní owó Ethiopia kọ́nù bí owó Ethiopia ni mo rántí dáadáa wọ́n ní wọ́n tún rí POS machine wọ́n rí owó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n rí gbogbo nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ wọn ìbéèrè mi ni pé àwọn wọ̀nyí lẹ́yìn CBN lẹ́yìn ilé ìfowópamọ́ àpapọ̀ lẹ́wà ọ́fíìsì wọn ni wọ́n sì ti ń ṣiṣẹ́ tí náà bá láwo ṣé yóò gòkè odò kò ṣeé ṣe ẹja dókè lọ́hùn ká lọ bá àlejò wa ká wá gbé wọn wọlé à ń lọ àbọ̀ àti ìdè. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti tó ẹ káàbọ̀ padà látòkè lọ́rùn fún gbogbo ẹni tẹ́ wá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ orí ètò Ǹjẹ́ ẹ ti gbọ́ náà lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ tẹ́ wá ẹ̀yà yín àti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Dokita Olamide àtọkọyẹmí Amosun náà ni Dokita Olamide mọ̀ kó gba skiyaski miskiyaski yagba yaski ẹni àti ẹni refreshing and tantalizing ó ṣe kí ni ó pọ̀ nílẹ̀. Yàrá ẹjọ́ wa lóògbé ẹni tẹ́lẹ̀ bí ẹni mo wó ni. Ṣé wọ́n gbé òjòjò sì ní ṣòwò kó má nàjà. Kókó báyìí láàárọ̀ tá a lè ní tí ẹ̀ kọ́kọ́ kí wọ́n kú oríire àná. A lọ pápá àṣeré ti Moshood Abiola lánàá a lọ ṣe àtìlẹ́yìn fáwọn obìnrin wa àwọn Super Falcons àkọ́kọ́ kí wọn tẹ̀gàn ní ẹ o nígbà wọn kọ́kọ́ débẹ̀ lánàá nígbà tí èyí torí mi ṣáájú wọn débẹ̀ nígbà wọn kọ́kọ́ débẹ̀ lánàá ní mo wo báàgì lọ rẹpẹtẹ irú àwọn báàgì wo rè dókítà o ò ní wo bọ́ọ̀lù lásán gbà àwọn àjọ ń pè ní lárí jẹun àwọn tó dúdú bí kóró sí o kò lọ mọ́ òpin mọ́ ìrọ̀wọ́ ò sí ru ọmọ yìí àánú rẹ̀ sì ń ṣe mí ó wá dà torí pé àánú rẹ̀ wá ń ṣe mí ló jẹ́ kí n jẹ gbogbo nǹkan tó wà ń bẹ̀. nìkan má dẹ̀bẹ̀ ni pólúwa rẹ̀ ó fi ẹ̀kọ́ má dẹ̀bẹ̀ ni pólúwa rẹ̀ ó fi gbogbo kọ́ ẹ́fọ̀tì ni. Lamina Kamiludeen Omotoyosi ní ajé ajàfẹ́tọ̀ ọmọnìyàn bá wa kí àwọn ará ilé. yà mo fi àkókò yìí kí gbogbo ará ilé níbikíbi tí ẹ bá tún wù mí orúkọ mi yí padà náà ni wọ́n ti sọ yẹn. Ẹ káàbọ̀ a kú oríire àná ti Super Falcons. Ó dùn. Ó ta lẹ́nu. Ta lẹ́nu. wà lára àwọn tó ṣe àtìlẹ́yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù. Torí pé ọmọ orílẹ̀ dáadáa ni mí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dáadáa. Kì í ṣe pọ́n ṣàtìlẹ́yìn nìkan nígbà tá a tún gbá bọ́ọ̀lù tán wọ́n ti ń dókítà lọ́ọ̀lọ́ iléeṣẹ́ a tún wá ṣẹ̀ṣẹ̀ gbàbì kan lọ wọ́n jí àmàlà kan ní àná. àwọn ọ̀sán fún àwọn ọ̀sán ṣé ọmọ ẹni ń pè ní àríyéhùn ọmọ àmàlà jẹ àmọ́kọ̀ mọ́ jẹ tó wà ẹ̀gàn ni ẹ̀ mo gbé ewédú mo dẹ ewédú lé lórí báyìí ni irọ́ ìwọ̀n yìí jẹ gbẹ̀gìrì. Ẹ ṣeun adúkẹ́dúkẹ́ ẹjẹ́ abẹ́rẹ́ ní ràbájì gan ẹjẹ́ ni tí máa ṣàtìlẹ́yìn fún gbogbo nǹkan tó bá ti jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de kí lè rí sí ìwọ́de wọn wọ́n ti bẹ̀rẹ̀ ìwọ́de lọ́tún lọ́sì lórí àwọn ohun tí wọ́n sì ń sọ wọ́n ní nǹkan wọ́n gógó wọ́n ní owó oṣù wọ́n ní kìnìkan kí lè rí sí ìwọ́de ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe rò pé yóò ṣèso ore àbí ṣe rò pé ìjọba ó tiẹ̀ rí tiwọn rò àbí ṣe rò pé kò tún ní gbé kọ́nú nǹkan ọ wá. lára rẹ̀ náà sì ni àwọn tọ́jọ́ ń béèrè fún nǹkan yìí TUC. làwọn ti sọ pé àwọn ọba wọn dá sí. mo kí gbogbo àwọn olùgbọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé nípa ìbéèrè tí ẹ béèrè yẹn àkọ́kọ́ ni pé mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ẹ̀tọ́ ni fún ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí ní ìgbàkúgbà tí ó bá wù ní ọkàn rẹ̀ láti ṣe kíni láti jáde láti fi ẹ̀hónú hàn sí nǹkan kí nǹkan tí ó bá rí gẹ́gẹ́ bíi pé kò tọ́ so ẹ̀tọ́ òun ni eléyìí tó túmọ̀ sí wípé nínú fundamental human right tá a ní tó jẹ́ pé ó kó gbogbo orílẹ̀-èdè àgbáyé papọ̀ so èèyàn ní ẹ̀tọ́ láti fi ẹ̀hónú hàn èèyàn lè ṣèwọ́de
tí ìbá ìfẹ̀hónúhàn torí pé ìfẹ̀hónúhàn ó pín sóríṣiríṣi àkọ́kọ́ èèyàn lè mú ìwé kó kọ ó lè jẹ́ ìwé pélébé kó kọ kó lọ fún ìjọba àbí ilé iṣẹ́ tó bá ti ń ṣiṣẹ́ pé tọ̀ nǹkan báyìí ni ó ń bí mi nínú tí mo lérò pé ó yẹ kí ẹ ṣàtúnṣe síbẹ̀ kó wá mọ́ fi jẹ́ kó jẹ́ ìbínú nìkan ló ń kọ síbẹ̀ ìsàlẹ̀ kó wá sọ wípé tọ̀ ọ̀nà àbáyọ kó ṣàlàyé ọ̀nà àbáyọ kó fún ilé iṣẹ́ tó ti ṣiṣẹ́ tàbí bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ ló bá ń bínú sí àbí orílẹ̀-èdè ẹ̀tọ́ ni and ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn tún ní ẹ̀tọ́ láti sọ wípé mi ò ní bá wọn kọ̀wọ́ àbí láti bá wọn dá sí any protest ìyẹn ìfẹ̀hónúhàn ìyẹn ẹni tó bá tún wù pé mi ò fẹ́ join any protest mi ò fẹ́ ṣèwọ́de mi ò darapọ̀. mo fi yẹn dáhùn ìbéèrè tí nípa tàwọn TUC tí wọ́n yọ kúrò mo fi àkọ́kọ́ yẹn kí lẹ́yìn pé àwọn NLC wọ́n ní ẹ̀tọ́ tẹ́ bá rí ẹ̀rí wípé kò ṣe TUC nìkan ló yọra wọn pé àwọn ò ṣe mọ́ about 64 other organizations ni wọ́n sọ wípé àwọn ò bá wọn lọ́wọ́ sí ìfẹ̀hónúhàn ilé wọ́n dẹ̀ ní àwọn ẹ̀rí táwọn náà mú dání pé reason tó jẹ́ ìdí tí àwọn òfin ní bá wọn lọ́wọ́ sílẹ̀ ni pé wọ́n ní ẹni tó jẹ́ adarí NLC wípé ó ti rí ìṣèjọba rẹ̀ àbí nǹkan rẹ̀ ìṣèjọba NLC yẹn kó ti rí rẹ̀ bí sole proprietorship tàbí pé òun ni ó dá ni pé èèyàn kan lè decide lónìí pé a sì nǹkan báyìí lọ́la báwọn èyí pé baláwọn ṣe dandan yóò sọ pé àwọn ṣe náà ni sọ̀rọ̀ mi so mo rò pé nǹkan tí àwọn rí àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n lè mọ́ lè sọ síta ṣùgbọ́n ó jẹ́ ẹ̀tọ́ fún NLC wọ́n ní ẹ̀tọ́ láti sọ pé àwọn fẹ́ sí ìfẹ̀hónúhàn ṣùgbọ́n ìfẹ̀hónúhàn ní abẹ́ ẹ̀tọ́ tí mo sọ náà ni pé tó jẹ́ tó wà ní constitution orílẹ̀-èdè yìí ni wípé èèyàn gbọ́dọ̀ fi da ìlú rú gbogbo ìfẹ̀hónúhàn tí ó bá ti da ìlú rú èèyàn gbọ́dọ̀ lọ tí ẹ̀ bá lọ́wọ́ sí òfin páńpẹ́ òfin yóò tún mólúwa ẹ̀ tẹ́ ẹ bá wò lára àwọn nǹkan tí mo rò pé TUC tó sọ pé àwọn ò fi dá sí ilé ni wípé àwọn ò fẹ́ kí àwọn nǹkan kí wọ́n wá hijack ẹ̀ kó má bàa dàbí ìgbà EndSARS because tẹ́ bá wo ìgbà EndSARS àwa náà wà lára àwọn tó bẹ̀rẹ̀ EndSARS ní orílẹ̀-èdè yìí tí mo jẹ́ ìkan gbòógì nínú protest yẹn bọ̀ nígbà tó tó stage kan débi pé nígbà tá à ń lọ àwọn ojú tá àti ẹ̀rí rí àwọn tó fẹ́ pé tá àti ẹ̀rí pé tó bá rí wa pàǹsẹ̀ protest nígbà yẹn gan wọ́n mọ̀ pé kí làwọn eléyìí ṣe ẹ̀mọ̀ tẹ́ẹ̀tì rí pé wọ́n ti ń di àmọ́ra láti pàǹ lọ sójú ogun ẹ̀mọ̀ orúkọ yẹn làwọn á ti rí pé kíní ti ejò kíní ti ń lọ́wọ́ nínú mo rò pé ara àwọn nǹkan tí TUC àtàwọn organisation yòókù tí wọ́n rò pé àwọn òfin ní jọ ilé òun lílé ṣùgbọ́n àwọn tí wọ́n jọ tí wọ́n ṣe náà wọ́n sì lẹ́tọ̀ọ́ bọ̀ kán mọ́ fi dà lúrú kọ́dẹ̀ mọ́jẹ káwọn kan hijack máa wọn lọ́wọ́. tọ́ ọ̀dà kó tó di pé Opeyemi Amosun gbé ìbéèrè rẹ̀ kalẹ̀ àwọn aṣojú-ṣòfin wa lórílẹ̀‐èdè Nàìjíríà látẹnu ẹni tí ó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀‐èdè yìí ti ẹlẹ́ẹ̀kẹwàá yìí ìjókòólé ẹlẹ́ẹ̀kẹwàá yìí èyí ń Benjamin Kalu lánàá ọjọ́ ajé náà ló sọ wípé owó oṣù tíjọba ń fún àwọn ó kéré sí iṣẹ́ tí wọ́n yan àwọn sípò láti ṣe nígbà tó ń sọ̀rọ̀ síwájú ó ní bí wọ́n bá wò ó dáadáa ó ní wọ́n rí i pé àwọn ń gbìyànjú ó ní ṣe ló yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n tún gbé owó oṣù àwọn sókè ike eléyìí táwọn kan ń sọ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gé owó oṣù àwọn pẹ̀lú ìdá 50 sí 2 pé kí ló ṣẹlẹ̀ kí la gbé kí la jù kí lè rí sí ọ̀rọ̀ Benjamin Kalu. sẹ́ẹ̀rí ó ṣe láàánú wípé ó ṣe láàánú gan at times sẹ́mọ̀ ibòmíì tẹ́ ẹ bá wà ẹ ti bá nǹkan báyìí ń bẹ̀. lẹ́yìn tí gbọ́gbọ́ ń bẹ̀. ẹ wá padà bá nǹkan yẹn níbẹ̀ ó ṣe ní láàánú. ẹ jẹ́ ká kọ́kọ́ wò these are the set of people tó jẹ́ pé kí wọ́n tó díje tẹ́mọ̀ gbọ́ oríṣiríṣi lẹ́nu wọn. omi ìgbà yóò sọ pé ẹ tó bá débẹ̀ sálárì òun ò ní gbà òun máa fi segin fáwọn aráàlú ni omi lè sọ pé kinní kan ìgbà kan òun kàn fẹ́ lọ síbi láti túlù sí ni sọ̀rọ̀ mi kò sẹ́nì kankan ó jẹ́ kó yé wa ní ìjọba tá à ń sọ lọ́wọ́ Nàìjíríà lẹ́nu pé kò sí ìyẹn kankan tó fẹ́ lọ di olórí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tó fẹ́ lọ nítorí mẹ̀kúnnù bóyá ni àwọn tó ń fẹ́ tó bóyá nílò tó 2 or 3%. mò ń sọ̀rọ̀ nípa àwọn parliamentary wa the Senate and the House of Rep sọ̀rọ̀ mi
tẹ́ bá rántí ká ló pé a ṣe election ẹ rí i pé oríṣiríṣi látọ̀dọ̀ àwọn ìpínlẹ̀ lára àwọn tó jẹ́ opposition gan jẹ́ ká wọlé Labour Party àwọn ìgbà gan àwọn kan kò bá wọn sásùn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pín ọkọ̀ olówó gọbọi fún wọn ìkankan ni wọn ọ̀dọ́kùnrin padà dé ní in fact ìkànnì wọn gan sọ pé ẹgbẹ́ àwọn òní sọ pé káwọn dá padà in fact àtúntò adarí wọn kan létà náà tó náà tó padà kí wọn lẹ́yìn sọ̀rọ̀ mi these are the people àtàwọn bá débẹ̀ àwọn ṣe báyìí àwọn ṣe gbá àwọn ṣe kò bá wọn sásùn ó wá jẹ mí lójú kálù tẹ́ ń sọ ìyẹn ọ̀dọ́ ni kì í sàgbàlagbà kì í sàrúgbò sọ̀rọ̀ mi tẹ́lẹ̀ mo mọ̀ pé kó tó débẹ̀ ìwọ náà ti jẹ́ kan náà àwọn tó ti criticize àwọn members house of rep àbáwọn senators wípé owó yẹn ti pọ̀ ju owó tán gbà tẹ́ bá yẹ káwọn olórílẹ̀-èdè àgbáyé kí sí láfíríkà nìkan nàìjíríà àwọn senators àtàwọn rep wà nù àwọn tí ó ń gbowó jù tẹ́ bá jẹ́ káwọn lóòótọ́ owó tí ó wà lórílẹ̀-èdè yìí náà ó lè jẹ́ pé ló ṣokùnfà ṣùgbọ́n nàìjíríà jẹ́ kan lára àwọn senators àti àwọn rep lórílẹ̀-èdè tí wọ́n ń gbowó jù sọ̀rọ̀ mi so bóyá òun náà fẹ́ mọ bá claim sẹ́mọ̀ tó wáyé pé tó fẹ́ mọ claim ní pé bóyá tó ń gbé nǹkan tí wọ́n kan bá wọn fowó sí bó láti wá bú àwọn ará ilé tó ń ta ọ̀wọ́n gógó nǹkan tí wọ́n rà lọ́jà bó láti bú wọn so ẹ̀dẹ̀mọ̀ opinion oníràìtì sí opinion rẹ̀ òun ti sọ nìyẹn ṣùgbọ́n àwa náà wá sọ èmi náà sọ wípé ìjọba ò gbọ́dọ̀ fi kún owó oṣù àwọn house of rep kò gbọ́dọ̀ fi kún oṣù àwọn senators kíjọba bu owó wọn kó bù sílẹ̀ kíjọba sọ kí ni kó bu owó oṣù tí àwọn house of rep wa àwọn members house of rep wa tán gbà kíjọba ó dínkù kó mọ́ gbọ̀ngàn tí kálù sọ̀rọ̀ kàntàn ní kíjọba ó mọ́ gbọ́ nígbà táwọn sọ wípé àwọn the cost implications ó ti pọ̀ jù ó wà lára kan tó ń ṣe okùnfà ìfàsẹ́yìn fúnrẹ́dì yìí tẹ́nìkan tó tẹ́yìn rẹ́pù tẹ́yìn gbàdúrà owó rẹ̀ ẹ dákun àwọn owó tó ń gbà fún constituencies wọn constituency allowance and everything kí ni wọ́n fi ń ṣe nígbà allowance wo sẹ́ẹ̀mọ̀ ẹ mọ̀ pé tí ìbá alábòsí làwọn èèyàn fa ohun tí yóò jẹ́ deputy speaker yìí kò sọ̀rọ̀ láfta ọdún wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé fún àwọn ní owó àti ìrẹsì káwọn fáwọn èèyàn fọdún ẹnìkan péré ló sọ̀rọ̀ ní gbogbo èdè Nàìjíríà ẹnìkan péré ló sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ olùkan ló sọ̀rọ̀ pé nǹkan tó ń pín yìí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fún gbogbo àwọn o ìkankan ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yes wọ́n ní kòrò ìrẹsì sẹ́mọ̀ pé àwọn tó láwọn lọ pín ẹ̀sì àwọn senators kan láìpẹ́ táwọn lọ pín ẹ̀sì àwọn lọ sí kìíní sẹ́nu consensus allowance wọ́n tó fún wọn ní eléyìí tí presidency fún wọn ní tí ilé iṣẹ́ ààrẹ ti fún wọn tí ilé iṣẹ́ ààrẹ fún wọn òun ni kì í ṣe pé MRC ni wọ́n fi tú again the only senator tó sọ̀rọ̀ Ondo ló ti wá nígbà tó náà pin tẹ̀ láìpẹ́ pé òun ti gba títòun o right tó ń pin ìyẹn ní senator ẹ̀bá rántí máa Ondo tó ní Nikon insurance yìí Jimoh Ibrahim kọ́lọ́jọ́ dá fún senator Jimoh Ibrahim ó nìkan sọ̀rọ̀ náà àwọn senators yẹn wípé ìrẹsì tí ààrẹ ní káwọn pín fáwọn èèyàn tí tòun ti dé o òun dẹ̀ fẹ́ pín fáwọn èèyàn lọ́jọ́ báyìí ó dẹ̀ pín wọ́n tún share ní Facebook wọ́n share ní Twitter everybody rí sọ̀rọ̀ mi èyí so ó mì pé tí káwọn sọ pé bí àwọn rẹ́pù wa ṣe pọ̀ tó bí senators ṣe pọ̀ tó yẹn káwọn rárá bò sí ní gbogbo wọn ni ó pe èèyàn méjì ẹnìkan péré ló sọ̀rọ̀ nínú àwọn house of rep pé ààrẹ fáwọn ní ìrẹsì àtòwò fọ́dún ó tún ẹnìkan ló sọ̀rọ̀ àwọn senators náà ẹni tó sọ̀rọ̀ wá látọ̀sùn nípa níta àwọn house of rep ìyẹn ọ̀rọ̀ Olúwọlé Ọ̀kẹ́ wípé ìjọba ló fáwọn ní ilé àwọn yòókù tọ́jọ́ wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọn sọ̀rọ̀ senators ní Nàìjíríà ẹnìkan ni wọn ló sọ̀rọ̀ Jimoh Ibrahim àwọn yòókù sọ̀rọ̀ say get so kò sí lára allowances wọn o yàtọ̀ sí yẹn ó tún ní àwọn kan tó máa ń ṣe ẹjẹ́ kí sọ fún tẹ́ bá rí analysis house of rep àti senate ẹ mọ̀ yí pé kàtàkàtà ni máa kálù yẹn sọ ṣe rí àwọn kan wà táwọn èèyàn kì í mọ̀ tó jẹ́ pé mọ̀sán kan táwọn rep mọ̀ àtàwọn senators presidency ló máa ń ṣe wọ́n kàn gbé gba tú wọn ni kíní kan wà máa rántí orúkọ ẹ̀ tẹ́ bá rí tẹ́ bá ń pín wheelbarrow fún àwọn tí wọ́n ṣiṣẹ́ oko tẹ́ bá rí tí wọ́n ń pín ọ̀kadà fáwọn tí wọ́n ń ṣiṣẹ́ oko tẹ́ bá rí tí wọ́n ń pín katakata fáwọn kìnìkan kì í ṣe owó wọn ìjọba àkòsí lára consensus allowance wọn ìjọba àpapọ̀ olùkọ̀ọ̀kan tán pé
bọ̀ àwọn rẹ́pù ni yóò mọ̀ ṣe àwọn senators náà ó wà lọ́tọ̀. nígbà wọn bá dé bí wọ́n in fact in fact yóò dá fún in fact ó yẹ kí president máa ra àwọn kìnìún yẹn kankan máa fún wọn ni bó torí pé wọ́n sọ báwọn làwọn fẹ́ lọ get ẹ̀ at times calculation táwọn máa ṣe ní population àwọn ó lè mọ́ pọ̀ tó àbí kó pọ̀ ju nǹkan tí iléeṣẹ́ ààrẹ lè rà lọ nǹkan kan òun ló fà á ó wà gédégbé lọ́tọ̀ fún wọn àbúrò ṣe wà láti gbà yí wá nìyẹn. ẹ ṣeun tá a bá ní kí a máa sọ ọ lọ àkókò wa eléyìí tí ó wá tún farapa ìbéèrè tẹ̀sí dáhùn tán náà ló ní ṣe pẹ̀lú ti ààbọ̀ ìgbìmọ̀ Ọ̀rànṣayè eléyìí tí ìgbìmọ̀ ààrẹ Tinubu lọ́wọ́ báyìí tí wọ́n wá sọ pé ó yá wọ́n fóun tẹ̀lú o wípé àwọn iléeṣẹ́ àti lájọ ó yá ẹ jẹ̀ wọ́n pọ̀. sẹ́ẹ̀rì inú mi dùn pé ó dà pé ìjọba tó wà ń bẹ̀ wọ́n fẹ́ mọ gbọ́mọ̀ràn tẹ́ bá wo ẹni tí ààrẹ tó wà ń bẹ̀ ẹni tó fi di tax reforms and policy something sa máa yẹn bú Tinubu ní èní ní Facebook ó criticize ẹ̀ ibú lápè ní èdè Yorùbá ó criticize ẹ̀ but constructively ní èní ọjọ́ kẹta nítorí criticize ẹ̀ akínmi morúkọ máa ń bọ́ ládélé àbí kí ni ọ̀sán ìgbà àwọn ọmọ kékeré kan wà bẹ̀ láti University of Ibadan ó wà lára àwọn ìgbìmọ̀ ẹ̀ túbọ̀ sún yóò ṣé ọbọ̀sùn ló ń jẹ́ ẹni tó ń darí ìgbìmọ̀ tax reform and fiscal policy tax reforms and fiscal policy ẹ̀ tó ẹ̀ díẹ̀ ẹ̀ rí i pé lára àwọn tí ààrẹ yẹn gbà yẹn tí Bọ́lá Ahmed Tinubu yàn ọmọ kékeré kan wà bẹ́ẹ̀ bí ọmọ 21 years àbí 30 years ni ọmọ UI ó wà lára àwọn kọmitì yẹn máa yẹn ó kìtẹ́sì ààrẹ lẹ́ni ọjọ́ kẹta àbọ̀jọ́ kẹrin làárẹ̀ nìkan lọ invite ẹ̀ wá ó yá gbogbo tó sọ ní social media yẹn ó yá ṣàlàyé ẹ̀ jẹ́ kí gbogbo ayé ó rí ọjọ́ kejì ló gba appointment letter ààrẹ yìí tó wá ṣe kí ni kò wá ṣe olúwa fún àwọn èèyàn tó lúwa ní pé kó lọ wo àwọn tí ó mọ̀ nípa policy nípa tax kó lọ wọ́n ẹ mọ́tò fi mú ọmọ UI yẹn torí pé ọmọ yẹn ni president àwọn tax reforms organization tó jẹ́ ti student axis ní Nàìjíríà ní time yẹn òun náà fi mú mọ́tò pick wọn káàkiri nìyẹn so tẹ́ bá wò ó tí mo fi ní mo yí ààrẹ ni pé ẹ jẹ́ ká kó wẹ̀ tó fara pẹ́ lè Ọ̀rànṣayè yìí kò tẹ̀sẹ̀ sọ̀rọ̀ nípa kínní ó ti sọ sẹ́yìn nígbà tí ọ̀rọ̀ yìí kí ọ̀rọ̀ asip ìṣòro tó bẹ̀rẹ̀ so kí ìjọba yẹn tó wá ronú pé ẹ jẹ́ ká múlẹ̀ lò ẹ jẹ́ ká ti kudos fúnjọba yẹn ẹ jẹ́ ká gbósùbà ara bàbà òṣùbà ara bẹ̀tẹ̀ òṣùbà ńlá ká gbé fún ààrẹ yẹn ó dà gan o tẹ́ bá wò lára kan tí Ọ̀rànṣayè yẹn tó sọ ní wípé ní àwọn agencies tó wà wọ́n fẹ́ wọ bíi 300 ó wá ní nǹkan tó sọ̀rọ̀ ni pé kíjọba ó dín gbogbo ẹ̀kú sí bíi ó dín ní 200 ó dín nígbà ẹgbẹ́ bíi 260 something ní agency tó ní ó wá ní ó dín sí 130 kìíní kan tẹ́ ẹ bá rí ìyẹn yóò tún jẹ́ kí cost implication ìṣèjọba àpapọ̀ kó tún ráyè mẹ́ kíru EFCC àti ICPC kọjọ wà papọ̀ kí First of Nigeria Federal Radio Corporation of Nigeria kìíní kan wà lọ́dà àti NBC kan wà lọ́dà Ministry of Communication àti kìíní kan kó jẹ́ pé wọ́n kàn wà nù kìíní ni kó jẹ́ yọ̀kan ni wọ́n bọ́ọ̀dì kan náà jẹ́ lọ́dà ministry. kí VI àti FRS àbí FRS àti kìíní ká wà lójú kan kí gbogbo àwọn nǹkan yẹn kan so wọ́n papọ̀ NPC National Commission kan so wọ́n kẹ́tẹ́ kan wà lọ́dọ̀ ọ̀dà Ministry of Interior. Yes kan so àwọn kìíní yẹn kan jẹ́ ó ti ní bí màá yẹn ti ṣàlàyé kìíní yẹn ó dáa púpọ̀ ìgbésẹ̀ tó dáa ni yóò mú àdínkù bá owó tíjọba ń ná irú àwọn owó yẹn yóò jẹ́ kí ni sẹ́wárí kí kán mú ọ̀rọ̀ ìgbìyànjú Ọ̀rànṣayè kíjọba ó mú ṣẹ àbí kán mú lù gan kọ́ ni kókó bí ò ṣe wípé kíjọba ó tún ní àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ó gbé lára ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gba ìjọba níyànjú ni wípé owó tíjọba ń fún àwọn stéètì pé as palliatives or as be support fún àsìkò kíjọba ó stop ẹ̀kan mọ́ fún àwọn stéètì mọ́ kíjọba nǹkan méjì ni kí wọ́n ṣe kíjọba ó fèsì eléyìí tá a ti mọ̀ pé fèsì láti ilẹ̀ ọ̀rọ̀ refineries
kí wọ́n fèsì ẹ̀ kán fowó yẹn fèsì kíní yẹn tó bá yẹ pé láàrin ọdún mẹ́ta ọdún méjì bá sì mọ̀ lù lélẹ̀ bọ̀ tí a rí wípé a ti rí rìfáínẹ́rì bó ṣe méjì àbí mẹ́ta tó ṣiṣẹ́ dáadáa kò sí pé kò sí ní wálẹ̀ kíjọba mọ́ fáwọn sí because àwọn èèyàn pé omi ìfẹ́ sí second term ó ń kó pamọ́ torí second term ní omi ìfẹ́ sí second term ó fẹ́ lọ lé kó pamọ́ láti mọ̀ ra àwọn nǹkan pamọ́ ni kíjọba mọ́ fún wọn ní àwọn owó yẹn mọ́ yes ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé expenses ti pọ̀ lórí allocation kíjọba ó gé kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tó ní ti wá gómìnà tó lọ tó kúrò lórí oyè Oyètọ́lá òun ni minister of mine and economy nígbà tí máa yẹ wà ń bẹ̀ allocation rẹ̀ kò wọ 4 billion naira nígbà tí máa yẹ dẹ̀ dé gbèsè tó bá nílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ó lé ní 500 billion níbẹ̀ tó bá nílẹ̀ máa yí nínú gbèsè yẹn pẹ̀lú owó tí ó jẹ́ bí 3.2 or 3.3 billion ló gbà every month yìí máa yí ò san half salary fáwọn òṣìṣẹ́ máa yí ò kò dẹ̀ jẹ́ òṣìṣẹ́ ní owó ó dẹ̀ ṣe about 96 or 94 billion nínú gbèsè tó bá nílẹ̀ ó dẹ̀ ṣe ìwọ̀nba ọ̀nà tó lè ṣe máa yí tó wá lọ tó fi 14 billion naira ló fi sí kọ́fà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹ́gbọ́n ní Nàìjíríà kí gómìnà kó mọ̀ lọ́kọ́ fún sákàtì wọ́n jẹ́ ó tún fi gbèsè lẹ́ni get me so irú eléyìí ẹ̀rí wípé ó mì pé owó yẹn ó lè lò ìgbà tí màá yẹn gba àwọn teachers kan nígbà yẹn tó kọ́kọ́ gba àwọn nínú àwọn tó gba I think bóyá 3,000 àwọn teachers ló fẹ́ gbà ó jọ kọ́ fún àwọn 1,000 sẹ́nu wọn ó kọ́ àwọn 2,000 àbí now àwọn ìgbà yẹn ó ní òun máa fún wọn ní second term tó bá wọn ní second term ó mì pé ó ti ní àwọn àṣàyàn kan tó fi kalẹ̀ táwọn fi máa san owó yẹn get gbèsè ilé tó bá nílẹ̀ tó jẹ́ owó oṣù àwọn sí servant tó bá sílẹ̀ ó ní òsán tó lọ́mọ̀ pé tó bá san owó yẹn at that time àwọn tó mọ sáà salary lọ ní nítorí stop ẹ̀ nìyẹn tó bá jẹ́ pé expenses bá ti pọ̀ lórí allocation tó ń lọ sípínlẹ̀ Ọ̀ṣun sípínlẹ̀ Ọ̀yọ́ sípínlẹ̀ Borno sípínlẹ̀ Kogi sípínlẹ̀ Èkó sí àwọn ìpínlẹ̀ Abia Rivers kíjọba ó gé lórí kẹjẹ táwọn yòókù tó ń wá ń bẹ̀ nígbà tó lọ ẹ̀ ń lò gbogbo ó dẹ́ sílẹ̀ àwọn òní náà. ọba ajá dókè lọ́run tá a bá padà dé ká lè máa gbé pé yín àkókò ti lọ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ à ń lọ à ń bọ̀ àti èdè. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékèéká. Kaftan television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Eré tí a ń ṣe ló mú inú yín dùn, àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o. Ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa, ẹ ó rẹ́rìn ayọ̀. Jọ̀ọ́ torí Ọlọ́run máa wo Kaftan TV, má gbé kúrò ńbẹ̀. Ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń wù lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn yóò wà ńbẹ̀. Kí ló sọ? Mi ì gbọ́. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Eré tí a ń ṣe ló mú inú yín dùn, àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o. Ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa, ẹ ó rẹ́rìn ayọ̀. Jọ̀ọ́ torí Ọlọ́run máa wo Kaftan TV, má gbé kúrò ńbẹ̀. Ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń wù lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn yóò wà ńbẹ̀. Kí ló sọ? Mi ì gbọ́. Kaftan TV. níwọ̀n bá ìṣẹ́jú díẹ̀ ẹ káàbọ̀ padà ẹja máa gbé pè nọ́mbà tẹ́ pè sí ń bẹ lójú mọ́ọ̀mọ́wòrán yín ẹja bẹ̀rẹ̀ sí ní gbé pè ní ṣókí ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ̀mọ̀ kó àwúrọ̀ o. ẹ káàárọ̀ sà. ààrẹ mẹ̀kúnnù. kábíyèsí bàbá mi. bàbá Opeyemi. kárálé o. àlejò wa ẹ ṣé adúpẹ́. ọpọlọ yóò ní dọ́bà. àmín. ṣe rí orílẹ̀-èdè tí ọba dúró ilẹ̀ ẹ̀fọ̀hónú mọ̀ ṣiṣẹ́ orílẹ̀-èdè tó bá dúró dáadáa ẹ̀fọ̀hónú ní mọ̀ ṣiṣẹ́ àwọn tí a ní lórílẹ̀-èdè yìí wọ́n bẹ̀rù Ọlọ́run láwọn aládarí wa
orílẹ̀-èdè míì ń bẹ tó jẹ́ wípé ọmọléèwé lásán ni ó protest pé pépà tán fáwọn ọ̀tí àwọn lọ́rùn ẹni yẹn ó sọ wípé òun ò wà capable láti lè rúlu orílẹ̀-èdè yẹn yóò kọ̀wé yóò fi kò sílẹ̀. àwọn tí wọ́n kàn sọ wípé àwọn kóra wọn jọ kan sọ pé ẹja dáṣẹ́ sílẹ̀ ẹja ṣe kínní ó yẹ kí wọ́n wọ́n ọ̀nà àbáyọ míì nítọ́kàn wá kù lórílẹ̀-èdè ikọ̀ yẹn. gẹ́gẹ́ bí àlejò wa ṣe sọ iṣẹ́ pọ̀ fún wa lórílẹ̀-èdè láti ṣe. àwọn tí ó jẹ́ pé wọ́n mójútó káràkátà ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́pàá sọ́jà kí wọ́n máa mú àwọn tó bá ti fowó lé ọjà lálejò kí wọ́n máa ta ọjà wọn anyhow wọ́n dẹ̀ tó fáìní wọn kí gọ́ọ̀mẹ̀ntì máa generate revenue lára wọn ìlànà àbáyọ fún orílẹ̀-èdè yìí gọ́ọ̀nà tí wọ́n ń pín owó fún ẹgbọ́n náà gọ́ọ̀nà tó lọ lánàá ó kò tiẹ̀ lọ tí ọ̀fẹ́ ni tó mú kí lẹ́yìn tó lórí tẹ́lẹ̀ tó wà bẹ́ẹ̀ kọ́ ọmọ kò tiẹ̀ ṣùgbọ́n gọ́ọ̀nà tó bá fún lówó ọgbà sálárì rẹ̀ owó tí wọ́n fún ọ pé kò ṣiṣẹ́ fáráàlú ọgbọ́dọ̀ tí àkáǹtì ẹ̀kọ́ tó kù ní ọ́fíìsì tí ọba pé tó bá kú $1 million tí wọ́n sọ pé kọ́ tá lè bá bẹ̀ kọ́ wá ti sọ wọ́n fún aráàlú. kí ni ọ̀nà orílẹ̀-èdè yìí ló fi lè lọ ṣùgbọ́n wọ́n kọ́wọ́ fún wọn àwọn pàdé owó yẹn mọ́ kò sẹ́ bọ́ọ̀dì kan sọ pé èmi ni sísè àbò pé gómìnà lẹ́jọ́ ẹjọ́ tẹ gbọ́ lórí newspaper nu nígbà àbájáde ẹgbẹ́ ọmọdọ̀la gómìnà wọn ti kówó yẹn lọ ọlọ́run wọn ràn wá lọ́wọ́ ẹjẹ́ àkótórí ọlọ́run ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń gbọ́ wa àánú ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ yín ẹlòmíì lè fẹ́ pè torí tí ń bẹ́lẹ̀ yọ lágbára ẹ ṣeun adúpẹ́dúpẹ́ nítorí àkókò wa àkókò yẹn ti lọ a lè má lè gbé ìpè ọ̀pọ̀lọpọ̀ mọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe polówó ọjà àtẹ̀yin tẹ́ bá fẹ́ pe dókítà Olamide fún MC orin nǹkan kan nọ́mbà mi ń bẹ lọ́wọ́ yín 080 34 86 53 42 lẹ́ẹ̀kan sí 080 34 86 53 42. àlejò wa bá wa gbà wọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn ní ṣókí bóyá ká sì tún wá gbé yín wá lọ́la gan kẹ́ ẹ tún lè ṣàlàyé àwọn nǹkan kan tá a ráyè ṣe lónìí. tó mo fẹ́ gba gbogbo ọmọ ìmọ̀ràn mi sí gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà ni wípé ẹ dákun bí nǹkan ṣe lè yìí ẹ jẹ́ ká mọ fi àdúrà ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ àkọ́kọ́ nìyẹn even America tó jẹ́ developed country gan God bless Nigeria náà máa ń ṣe tán bá ti jí. ẹlẹ́ẹ̀kejì ó ní wípé gbogbo fẹ́ ronú tàbá fi hàn ẹ má jẹ́ kó dàbí ti EndSARS débi pé àwọn èèyàn tó yẹ pé owó wọn náà fi ń ṣòwò gan wọ́n tún fara gbá nǹkan tó yẹ kán fara gbá táwọn ẹmọ jí nǹkan àwọn èèyàn everything ẹjọ́ alẹ́tọ̀ láti ṣe ìfẹ̀hónú ṣùgbọ́n kó má jẹ́ irú eléyìí tí ó ṣẹlẹ̀ nígbà EndSARS yẹn. ẹlẹ́ẹ̀kẹta ni pé mo fẹ́ bẹ ìjọba orílẹ̀-èdè yìí wípé kán jọ kán bá wá ojútùú sí ìpèníjà tá à ń kojú. àkọ́kọ́ àwọn owó tí wọ́n ń fún àwọn gómìnà nípínlẹ̀ pé kán mọ́ fi ṣe palliative fáwọn èèyàn kán stop kán mọ́ fún wọn mọ́ kíjọba wá ọ̀nà míì láti máa reach out sí àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí tí ó kù díẹ̀ káàtó fún títí tí kìíní ò fi lọ. ẹlẹ́ẹ̀kejì owó tí wọ́n rí níbi ọ̀rọ̀ subsidy tí wọ́n yọ yìí kán dáa kan tẹ̀ mọ́ pin lọ síbi kankan mọ́ kán fi face refineries tá a bá refinery méjì àbí mẹ́ta la bá rí yanjú kó lè láàrin ọdún méjì àbọ̀dún mẹ́ta ni gbogbo nǹkan tó lọ sókè yìí ó máa padà wá sílẹ̀. eléyìí tó last níbẹ̀ ni wípé ẹ dákun ẹ má jẹ́ ká máa share àwọn fake information ká mọ̀ tó dùgbò pé ayé tìjọba àbá aláàkì ìjọba ká máa ṣe àwọn information tí ò rí ẹjọ́ torí tọ́lọ̀ ìmọ̀ràn mi ò jù báyìí lọ. ẹ ṣeun àdúpẹ́ Opeyemi Amosun jẹ́ máa dágbére. tó ní ọ̀ṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ ẹ̀kọ́ ìbínú ẹ̀yin tẹ́ ẹ pè wá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí àwa lè láǹfààní àti gbé pè yín mọ́ torí àkókò tó ti pè wá níjà ẹ̀yìn lọ́gọ̀ ẹnu títí ọ̀la tá a tún máa pàdé lákọ̀tún lórí ètò yín ètò wa ètò Ǹjẹ́ ti gbọ́ náà ni èmi Opeyemi Amosun Àlàní Ọ̀kínbá rẹ̀ dágbére pé ilé onílé wa ọ̀nà nínà wa àníri ògbé sọnù bí ó ṣe bí ọmọ. Samuel Olúbáyọ̀ Ọlámídé Arámídé Dókítà Olamide Àpọ́nbẹ́kọ representer MC tó gba skiyaski yàgbẹ́ tẹ́lẹ̀ refreshing and tantalizing. adúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Lamina Kamiludin lágbára Ọlọ́run ìbànújẹ́ òní dé báyìí bá a ti pè yín lónìí tá a ti ń pè yín láti a máa rí yín pè ẹ máa láǹfààní bẹ́ẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ wà ń bò mí ẹ máa láǹfààní láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run ohun tí ọ̀pá yín lẹ́nu mọ́ tẹ́ ìfi ní ráyè sọ òótọ́ ọ̀rọ̀ mọ́ Ọlọ́run ní jó dé bá yín lágbára Ọlọ́run fún gbogbo ẹ̀yin ará ilé níwòye ọ̀la ẹ tún ṣe bẹ́ẹ̀ ẹ tún darapọ̀ mọ́ iléeṣẹ́ Kaftan television Yorùbá ẹ sì má gbàgbé a ní ìròyìn jákèjádò lálẹ́ òní pẹ̀lú Opeyemi Amosun lónìí títí ọ̀la òun ó ṣe kíni o ó dàbọ̀.
Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékèéká. Kaftan Television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti